ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express. Àlejò mi ṣì wà lórí kalẹ̀, Fúnṣọ́ Adéolú. Uncle Fúnṣọ́. Yes sir. Bẹ́ẹ̀ ni, à ń sọ̀rọ̀ lọ́lẹ̀ nǹkan mú ní pé mi ti ẹ̀ ń wò ó pé àná yìí lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ àbáàrò yìí àṣẹ ti pẹ́ tẹ́ fi lè ṣeré orí ìtàgé àgbà òṣèré ni mojúbà. Nídìí iṣẹ́ yìí, nígbà tẹ́ kúrò school, báwo lẹ ṣe kọ́? Ta ló kọ́ yín? Ta lọ̀gá yín? Ọ̀gá, okay. Ọ̀gá. Àbẹ́ẹ̀ lọ́gà. No, mi sọ bẹ́ẹ̀. Bóyá ṣàjẹ́ tí ò lọ́gà ní ibi màámi kan, a ní mi ṣàjẹ́ tí ò lọ́gà. Bó ṣe rí fíìmù nílé, ẹni tí máa pè lọ́gà mi ní Antalanian. Torí ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wá kọ́ wa bọ́n ṣe ń ṣe é nìyẹn, bó ṣe yẹ kó rí. Àwa kan kóra papọ̀ àwọn pé ká máa ṣe, ká ṣáà máa jó, ká ṣáà máa ṣe bó ṣe wù wá ni. But àwa kan rò pa mọ́ act ni. But Antalanian ló ṣe wà tó àsọ́nà ní ìgbà yẹn, like 1987 ní first act. Àwọn lápẹ̀tàn wa tó àsọ́nà tó sọ pé òkè wọ́n ṣe máa ń ṣe eré létà fẹ́ mú lórí stage o. Ibi ni stage right wà, ibi ni stage left o, ibi náà ń pè ní center, ibi ni upstage, ibi ni downstage. Wọ́n kọ́kọ́ àwọn gbogbo yẹn káàánú lè mọ bá ṣe máa move pé okay blockings lélẹ̀ fún stage o, bọ́n ṣe máa ń ṣe lélẹ̀ bí àtọ̀ ibẹ̀ ẹni mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kí n tó rí kámẹ́rà rárá. And gbogbo time yẹn mò ń kàwé náà tí mò ń ṣe ogun yẹn lọ́wọ́. So gbogbo training time mi bàtí mo tún serve náà ní university. Àwọn tó ṣe theatre arts kan wọ́n fi mí jọ̀gá lórí wọn ní NYSC. Èmi mo ń take dance nígbà yẹn ní NYSC. Àjọ ń jó náà ní ṣe èmi nìkan mo ń ṣe ògbẹ́ but mo wà lára àwọn tó wà ní forefront and the drama too. Ṣé pé bàtí mo tún ṣe tán gan wọ́n tún fẹ́ retain mi. Mo kàn wò pé Ìbàdàn slow fẹ́ mi, ọmọ Èkó lè mi, so mi ṣe dúró, you know. So gbogbo time yẹn Anta gangan máa sọ pé start me off. Anta ni. Bàbá mi fẹ́ lọ sí TV gan, the first time máa lọ ṣe TV náà, Anta náà ni. Ìgbà yẹn máa ń ṣe it was New Dawn Club then ní 89. New Dawn Club NTA program ni wọ́n máa ń ṣe regularly. Àwọn àgbà 200 naira per episode. You know, so it was Anta majorly máa lè pè lọ́gà mi. But after Anta mo go through àwọn èèyàn lọ́nà bẹ́ẹ̀ bí àwọn Bọ̀dé Ṣówándé Ìbàdàn, tójú bá mi ṣìgbìn ọ̀pọ̀ bẹ́ẹ̀ báyọ̀ dún ẹ̀, but mo tún padà Anta náà ni. Uncle Fúnṣọ́ ya èmi ní ẹnu o. Ǹjẹ́ ẹ rántí sinimá àgbéléwò tẹ́ kọ́kọ́ ṣe? Tí mo kọ́kọ́ ṣe was Contractors. English ni àbí Yorùbá? English ni. Contractors ni wọ́n pè wá ní BID. Mi rántí yẹn mọ́ like 90 something. Ipa wo lẹ kó nínú ẹ̀, kí lẹ ṣe nínú ẹ̀? Ọmọ burúkú ni, apààyàn. Ìyẹn lè díẹ̀. Àwọn ọmọ tí wọ́n kàwé tí wọ́n lọ́gbọ́n gidi lórí ṣùgbọ́n tó ń ríṣẹ́ ṣe tí àwọn olówó tó wà ní society wa wò pé káwọn lò wọ́n kó máa fi ṣàwọn iṣẹ́ ibi wọn. Jàǹdùkú. Jàǹdùkú, ọmọ ìpáǹlẹ̀, apààyàn gidi ni wọ́n á nù ẹ̀. Bọ̀ Fúnṣọ́ Adéolú kì í ṣe apààyàn lójú ayé o. Actor ni mi bẹ́ẹ̀. Bíyà, báwo ló ṣe rọrùn fún yín láti ṣe méjèèjì pọ̀, Yorùbá àti English? Lóòótọ́ nígbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ máa ṣe Yorùbá movie kò easy fún mi rárá, kò easy fún mi rárá. Òyìnbó ti pọ̀ jù náà ní nǹkan ọ̀rọ̀ bọ̀dá Fúnṣọ́. Òyìnbó nínú Yorùbá náà òyìnbó ló máa sọ̀rọ̀ yìí. Irọ́ ẹ wò dáadáa. Mi ń sábà sọ òyìnbó, máa ń gbìyànjú bá mi kọ́kọ́ bẹ̀rẹ̀. Torí mo rántí pé ẹ ṣe fíìmù abúlé kan, àwọn fíìmù abúlé tó máa ń sọ èdè, bọ̀dá Fúnṣọ́ ó le díẹ̀ o. Ó máa le bàtí ṣe ó le díẹ̀ tipa. Mo mọ̀ pé dàrẹ́tọ̀ ẹ máa ṣiṣẹ́ kí ọkùnrin tó má lè sọ òyìnbó nínú iṣẹ́ yẹn. Èdè tó sọ gan wọn rí èdè yẹn sọ dáadáa, kò dàbí fònẹ́ kó dóyìnbó sílẹ̀ kó sọ Yorùbá Èkó. Mo gbìyànjú àwọn ọdẹ ṣe pàtó fún mi. Torí lẹ́yìn yẹn wọ́n tún pè mí fún mi tí màá ṣe dáadáa wọn ní rí mi pé àbí táyà pé àwọn gan ríran. But lóòótọ́ kò ń ṣe nǹkan tó rọrùn fún mi ń gbà yẹn rárá torí mo rántí ń gbà yẹn náà Ìdá Olúwa Fúnmi Martins ń gbà yẹn nígbà tí Ọlọ́run fọ̀run kẹ́ wọn. Anta náà ló direct ẹ̀. Wọ́n wá ní kí n pe Lájorí. Mo pe Lájorí yá tó 50 times. Mo mọ bó ṣe ń sọ bó yẹn fà mí sí nǹkan. So mo wá ní Lájorí Mírèmí tí wọ́n ti gẹ̀tẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ pé bàbá sọ pé Lájorí tó jẹ́ pé wọ́n láti change ọ̀rọ̀ yẹn fún mi kí n lo nǹkan mi ni mo rántí Lájorí yẹn so tí bá ṣẹ́ lọ́wọ́ sí tí bá
ẹni ọ̀rọ̀ tó bá ti lọ sí pé kí ni kókó lájorí ni màá lò pé mo rántí pé mo ṣì sọ ń gbà yẹn pé mo tí mo sọ dáadáa ń sìn but lápapọ̀ Yorùbá film tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó kọ́ mi ní ẹ̀kọ́ tó pọ̀ gan a very good lesson because gbà tí mo ń dàgbà mo gbé ní ọ̀dọ̀ mọ́mì mi torí àwọn méjì wọn fẹ́ra wọn kàn ṣeré ọwọ́ náà ṣe bí mi irú àwọn abáyà aládé máa ń ní láàrin dáadáa you know but gbà tí mo wà lọ́dọ̀ mọ́mì mi torí arúgbó ló ń tọ́ wa gbà yẹn wọ́n sọ Yorùbá láti kékeré wọn náà ti ń gbà yẹn kó mo sọ Yorùbá dẹ́dẹ́ bàbá tí mo lọ sọ́dọ̀ dáàdì mi báyìí òyìnbó ní sọ́sẹ̀ wọn jẹ́ ká tiẹ̀ sọ Yorùbá mi ṣe gbédè you know but oníbòsè máa ń sọ so that àwọn tó bá wà nílé tó ń bímọ nísìn tó ń sọ òyìnbó fún àwọn tó ń tẹ̀tù gbóyìnbó wọn máa sọ òyìnbó tí ò dáa fọmọ wọn ẹ sọ èdè yín fáwọn ọmọ kí wọ́n lè kọ́ ẹ̀kọ́ you know torí èmi sìn tí ò bá ṣe ọpẹ́lọpẹ́ Yorùbá film tí mò ń ṣe mi ì gbọ́ Yorùbá kankan gbàgbé wa yunifásitì màá ráwọn ẹgbẹ́ mi tó ń sọ Yorùbá máa kó máa sọ kọ́ńtọ̀kọ́ńtọ̀ ni mọ̀ pé yunifásitì rẹ̀ ó lè sọ òyìnbó wa sọ pidgin you know gbogbo àwọn yẹn la máa ń sọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Yorùbá film torí nísìnyí mo mọ̀ pé mo lè sọ Yorùbá dáadáa bẹ́ẹ̀ pè mí síbi ìsìn mo yẹ pé ìgbà tí mo ṣe yín ọgbọ̀n ọdún wọ́n pè mí sí MITV kí wọ́n ṣe appearance àbí kí wọ́n máa ṣe yẹn àwọn èèyàn ń pè wọ́n ní Igbo ní ẹ̀hún ṣe Yorùbá torí mo kàn ń sọ rubbish èmi gan mọ̀ pé mo ń sọ rubbish you know so inú mi dùn pé mo ń ṣe Yorùbá film sí ju English lọ although máa ń ṣe English bí mo ti ń bọ̀ náà English náà mo ṣe torí kò gbọ́dọ̀ tán lẹ́nu náà. Uncle Funsho a dúpẹ́ lọ́wọ́ Yorùbá film wọ́n ti kọ́ yín ní Yorùbá ẹ̀ ti gbọ́ Yorùbá dáadáa. mo gbìyànjú ni o kì í ṣe dáadáa. ẹ ti gbọ́ àlè nǹkan tí kọ́bọ̀ látọ̀dún yìí okay ìyájọ́ máa rìnrìn yẹn ni ó yẹ fún mi lóòwe márùn. òwe márùn. òwe ilẹ̀ Yorùbá ni o kì í ṣe tolóyìnbó. òwe àkọ́kọ́ òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe ọ̀rọ̀ bá sọnù òwe la fi ń wá ìyẹn làkọ́kọ́. thank you. èkejì torí fíìmù tí mo kọ́kọ́ ṣe ní Yorùbá mo gbá research lórí ẹ̀ dáadáa wọ́n jẹ́ kí n mọ̀ pé inú ẹ̀ sì kì í jóni lẹ́ẹ̀mejì ẹ̀yìn ẹnì kejì èmi ìtúwà sọ pé Ọlọ́run ọba ìyẹn ọgọ́ ọdún ó ń gbóná fẹlifẹli. ó jẹ́ sinimá kejì sinimá nìyẹn náà. ṣe mọ̀ nígbà mi òwe ó máa ń ní bó ṣe ń jẹ́ bàbá ṣe ń sọ̀rọ̀ nǹkan tá a bá fẹ́ fi ọ̀rọ̀ òwe rọ̀ ni òwe máa fi ń jáde ó lè má jáde tí ó bá sí ọ̀rọ̀. ẹ já fi méjì tó kù wé Uncle Funsho àti rí mẹ́ta báyìí ó kù méjì. kí lẹ fẹ́ fi wé báyìí ní sìn kí lẹ fẹ́ fi wé. àìgbọ́fálà ń wòkè. ìfàkùn ọ̀sìn ń para rẹ̀. ẹ̀yin nìyẹn bá wí o torí ẹ̀mọ̀ èyí tó kù sọ ẹ̀yin ni mo ju òwe yẹn fún pé àìgbọ́fálà ń wòkè ìfàkùn ọ̀sìn ń para bẹ́ẹ̀ náà gbìyànjú ọ̀pàtẹ́wọ́ fúnra yẹn Uncle Funsho. mo rí pé ẹ tún kọrin náà torí ìgbà tí mo ju èyí tí mo ń kíyìn tí mo ń sáyìn fáwọn ará ilé mo ní Uncle Funsho mo lè máa ń kọrin mo lè máa ń jó confam dẹni tó ó níjó ni yín. oníjó ni mi Ọlọ́run má jẹ́ kí n rí nǹkan tó ń jẹ́ kí n máa jó. àmì àtẹ̀mí náà àti gbogbo ojú tó ń wà ń lé bẹ́ẹ̀ ni ẹ tún máa ń kọrin orí orin wo lẹ ń kọ sórin fújì ni jùjú ni àbí highlife. orin yẹn ká sọ dáadáa orin yẹn nígbà kan rí mo fi ṣe bí iṣẹ́ ni ṣùgbọ́n ní báyìí mo kàn máa ń kọ fún pé for pleasure ni kò sí tí mi ń kọ torí àwọn orin tí mi ń kọ ó yàtọ̀ sí normal wọn tí wàá kọ highlife yẹn ó máa ń jazz ẹ̀ up ni àwọn ọ̀tá fẹ́ pé jazz ní Yorùbá òwe ò lè bá yẹn lọ ṣùgbọ́n àwọn eré àtẹ̀mí ń ṣe torí music tí mo ṣe church bí wọ́n kọ́ abọ́ ṣe ń tẹ̀ dùrù wọ́n ṣe máa lè read music and everything bẹ́ẹ̀ mo ṣe so orin tí máa ń kọ more like highlife more like àwọn nǹkan bíi folk songs and stuff.